àga ògo mi gbà fún mi àga ògo mi gbà fún mi lọ́wọ́ alágbára òtó àṣìní àga ògo mi gbà fún mi àga ògo mi gbà fún mi. èmi ò mẹ́ni tí ó gbà á n kò máa kókó tí wọ́n gbà á lọ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ o ó mọ̀jú ènìyàn ní ayé o wa níbikíbi tó lè wà lọ́ọ́ wá rí dákun gbà fún mi ṣẹ́ àga ògo mi ò lọ́ọ́ wá rí fún mi. àga ògo mi ò lọ wá rí àga ògo. èèwọ̀ ò lè fi. kí ló dé tẹ̀ fi lé kí n má gbèrò ògo mi. lóòótọ́ ògo rẹ ni ṣùgbọ́n kò sí àǹfààní fún ọ láti mú. ẹrù ìpọ́njú tí mò ń gbé bọ̀ nínú ọdún yìí tí mo dé òpin ọdún mo fẹ́ wọnú ọdún tuntun tinú mi ti ń dùn láti gbèrò ògo mi láti wọnú ọdún tuntun ẹ tún ní kí n má gbé kí ni mo ṣe. o ò tí ì san ìdíyelé rẹ òun ni ò fún ọ ní àǹfààní àti gbègbè ó di ìgbà tí o bá tó lè san. nítorí mi san ìdíyelé wo gan-an ló tọ́ sí mi láti san tí mi ò san àwọn tó wá gbé síwájú mi ńkọ́ báwo ni tí wọ́n ṣe jẹ́. òun ti san ìdíyelé rẹ pàápàá àpá Kristi ń bẹ ní ara rẹ a sì kọ wípé àpá Kristi ń bẹ ní ara rẹ kí ẹnikẹ́ni má ṣe yọ ní ẹ̀mí. àpá Kristi ń bẹ lára. bẹ́ẹ̀ bàbá ṣé èmi ò ní àpá Kristi lára ni. bẹ́ẹ̀ ni kò sí ní ara rẹ àmì ègún ìdílé ló ń bẹ lára rẹ nítorí ìdí èyí kò láǹfààní àti gbogbo. bàbá ẹ ṣàánú mi ẹ jẹ́ ń gbé ẹrù ògo yìí wọnú ọdún tuntun ẹrù pọ́njú yìí ti pọ̀jù wàhálà yìí pọ̀ lọ́sàn-án àti ní òru bàbá ẹ ṣàánú mi bí ègbé ìran ò jẹ́ káwọn bàbá mi rí tí wọ́n gbé ẹ jẹ́ kí n rí tèmi. ó wù èmi náà láti yọ̀ǹda rẹ̀ fún ọ ṣùgbọ́n ṣó rántí wípé apá wípé iyekíye tí wọ́n bá bù fún ọ ni ó fi ṣèràpadà ní ìlú o ò tí ì san ìdí nìyẹn tó ò fi lè wọnú ọdún tuntun tògbòtògbò kò sì dá mi lójú pé nínú ọdún tuntun gan o lè rógbò yẹn nítorí bí wọ́n ṣe máa ń gbé nínú ìran yìí nìyẹn. bó ṣe máa ń gbé ẹrù ìpọ́njú níran wa nìyẹn. bẹ́ẹ̀ ó yá gbé ẹrù ìpọ́njú rẹ kó wọnú ọdún tuntun lọ. ṣàánú mi ẹrù ìpọ́njú ọdún tuntun. ó mà ṣe ó wo ọmọ ènìyàn láti wọnú ọdún tuntun tògbòtògbò ṣùgbọ́n ègún ni ò jẹ́. bẹ́ẹ̀ ni ó wù ọ́ láti wọnú ọdún tuntun tògbòtògbò ṣùgbọ́n ègún ni ò jẹ́ pàápàá kò sí àpá Kristi lára rẹ̀. ìránṣẹ́ o gbọ́dọ̀ san gbèsè àìmọ̀dí kí ni gbèsè àìmọ̀dí tá à ń sọ ìdíyelé rẹ ni ẹ̀jẹ̀ Jésù gba Kristi lólúwa àti olùgbàlà jọ̀wọ́ fi ọ̀rọ̀ ìránṣẹ́ fún èèyàn 10 gbọ́ mi mo sọ bí wòlíì àmì ègún àti èpè tó ń bẹ lára rẹ tó jẹ́ kó rí ẹrù ògo gbé tó fa ẹrù kánjú sínú ayé rẹ ní orúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù parẹ́ fi ránṣẹ́ fún èèyàn 10 gbàgbọ́ nínú Kristi kó máa gbàdúrà shalom. èmi ò mọ̀ o mi ò sì náfààní àti mọ̀ mi ò fẹ́ mọ̀ èmi ni òtítọ́ èmi ní ọ̀nà èmi sì ní ìmọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá gbà mí yóò rí ìyè nípẹ̀kun orúkọ mi ni Jésù àbí ìwọ ni Jésù ìwọ ni olùfà kan pè ní ẹ̀là rọ̀wá ẹ̀là wá yọwọ́ àgbékú ẹ̀là wá yọwọ́ àgbékú.